AI. Ṣé o ti gbọ́ orúkọ yìí rí? Bóyá o ti lò ó, bóyá o ò tiẹ̀ mọ̀ wípé ò ń lò ó. Ṣùgbọ́n mo ní ìròyìn fún ẹ. AI wà nínú ayé wa lójoojúmọ́. A ò dẹ̀ lè ṣe láì lo AI ní ayé òde òní. Orúkọ mi ni Ọláyínká Samson Aremu. Mo jẹ́ akẹ́kọ̀ọ́, olùkọ́ àti akéwì. Mo nífẹ̀ẹ́ sí ẹ̀dá ènìyàn púpọ̀, ìmọ̀ àti àṣà wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Mo dá ìkànnì yìí sílẹ̀ kí a lè kọ́ nípa AI ní èdè Yorùbá lójú ìran Yorùbá. AI túmọ̀ sí Artificial Intelligence, àgbélẹ̀rọ ìmọ̀ AI. Ìmọ̀ ọpọlọ tí ènìyàn dá sí inú kọ̀ǹpútà. Ó jẹ́ kí kọ̀ǹpútà lè ronú bí ènìyàn, ó lè dáhùn sí gbogbo ìbéèrè, ó sì lè ràn wá lọ́wọ́ púpọ̀ púpọ̀. Kódà ó lè ràn wá lọ́wọ́ láti ṣe oríire àti láti ṣe oríire nídìí okòwò wa. Bó ṣe lè mọ ohun tí o fẹ́ ṣàwárí, bó ṣe lè ṣàlàyé èdè, tàbí bó ṣe lè kọ orin tí o fẹ́ gbọ́, gbogbo wọ̀nyí wà nínú AI. Kódà á tún kọ́ ẹ nípa ìgbésẹ̀ tó yẹ kó gbé lórí okòwò rẹ. Kí nìdí rẹ̀ tí mo fẹ́ fi kọ́ ní èdè Yorùbá? Nítorí pé èdè Yorùbá wa ní agbára púpọ̀. Ìmọ̀ kì í yẹ fún èdè kan ṣoṣo. Òyìnbó nìkan kọ́ la ó máa fi kọ́ gbogbo nǹkan tí a bá fẹ́ mọ̀. Bí a ṣe lè fi AI ràn wá lọ́wọ́ nípa àwọn ọ̀rọ̀ tó ṣe kedere, yóò rọrùn fún gbogbo wa láti mọ̀, láti lò, ó sì wúlò fún ìlọsíwájú gbogbo wa. Pàápàá nítorí àwọn tí wọ́n ti ń lò ó láti fi ṣe ìjàmbá fún àwọn ènìyàn nípa jíjà wọ́n lólè lórí ẹ̀rọ alátagbà. Nítorí náà, tẹ̀lé mi lórí ìkànnì yìí. Má jẹ́ kí èdè Yorùbá jẹ́ kòtò tó yà ọ́ kúrò ní ọjọ́ iwájú, àbí tí ó ṣe ìdíwọ́ fún ẹ lórí ìlọsíwájú rẹ. Ẹ̀kọ́ yìí jẹ́ ti gbogbo wa. Àìmọ̀ ó tún burú ju ìmọ̀ lọ. Torí tí o ò bá mọ̀, àwọn tí ó mọ̀ wọ́n á máa lò ó láti fi rẹ́ ẹ jẹ. Nítorí ìdí èyí, tẹ̀lé mi ká lọ. Orúkọ mi ni Àrẹ̀mú. Màá máa rí yín bá.